tani bárò tèmi fún àyàfi bàbá lókè. Tó bá sọ̀rọ̀ ẹ̀ fáwọn ọ̀rẹ́ àbáwọn tó rò pọ́lì rẹ̀ lọ wá ti gbọ́ gbogbo sítórì ẹ̀ wá gbé àwọn náà wá gbé sítórì kalẹ̀ má bínú. Tó bá yẹ pé títí bá ṣe pé mo ṣẹ̀ ṣe kan báyìí ní àmì help ẹ̀ kí lẹ wá gbọ́ gbogbo sítórì mi fúngbà tẹ̀ mọ̀ pé ní help mi bí ilé ayé ṣe rí nìyẹn. Wọ́n á lè máa gbé káàkiri wọ́n máa bá ẹ̀ gbé sọ káàkiri especially láyé social media. Ṣùgbọ́n tó bá sọ fọ́lọ́run àṣírí ẹ̀ bò tani bárò tèmi fún àyàfi bàbá lókè nítorí pé ẹlẹ́dàá wa kó má ṣe dáwà dá bùkátà wa. Àníṣe ẹlẹ́dàá wa kó má ṣe dáwà dá bùkátà wa. Àyàfọ́ba mímọ́ ló lè fọ̀nà wá o. Òkùnkùn ní ayé Jésù nìkan ló lè fọ̀nà òun lọ́nà ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Tó bá fẹ́ mọ̀nà wá sọ́dọ̀ Jésù òun nìkan ló lè fọ̀nà rẹ̀ láyé. Sọ pé Olúwa fọ̀nà hàn mí ọ̀nà ọlá ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà ìṣelógo ọ̀nà òkìkí ọ̀nà ìṣerere ọ̀nà àti bímọ ọ̀nà àti lọ́kọ ọ̀nà àti láyọ̀ ọ̀nà àti débi gíga láyé ọ̀nà tí máa gbà torí mi á fi kọ̀kì láyé ọ̀nà hàn mí Olúwa ìwọ lọ́ba tó ń fọ̀nà hàn ni. Bíbélì sọ pé ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ láàrin òkùnkùn ayé ò lè borí ẹ̀. Òun lọ́ba tó mọ̀nà òun la fi ní mọ̀nà ó máa fèmí àti ẹ̀ mọ̀nà ní oṣù ó máa ṣí ojú wa síbi tí ire wa gbé wà. Ó ní wàá gbóhùn kan lẹ́yìn ẹ pé ibi ìní ọ̀nà láti onílọ èmi àti ẹ máa gbóhùn Ọlọ́run kétékété báyìí á darí wa síbi tí ire wa gbé wà síbi táwọn olórí àyànmọ́ ti rí wa síbi táwọn tó nílò wa yóò ti rí wa ní àgbáyé. Ọlọ́run á darí ẹsẹ̀ mi àti ẹ síbi tí ire wa gbé wà. Sọpá mi sọ pé Olúwa owó tí màá ṣe tí màá fi là láyé Olúwa gbé ọwọ́ mi lé nínú oṣù yìí gangan. Iṣẹ́ tí màá ṣe tí màá fi là kírákítà dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú òdàǹkọ Olúwa ní gbẹ̀ngà tọ́lọ́run bá ti fọ̀nà hàn wọ́n máa rò pé ó ṣẹ́ṣó ni. Olúwa fọ̀nà hàn mí kémi náà lùyọ níbi tó ga. Fọ̀nà hàn mí ọ̀nà ìṣelógo ọ̀nà ìdálọ́lá ọ̀nà ìgbé sókè gbédìde ọ̀nà ọlá ọ̀nà ọ̀rọ̀. Ó lóun ló ń fún ní agbára láti ní ọ̀rọ̀ fífún mi. Olúwa fi ìṣúra tó pamọ́ níbi ìkọ̀kọ̀ fún mi fi ìṣúra òkùnkùn fún mi. Ó ní a máa jẹ níbi tá àti ẹ̀ ṣe wàhálà sí. Ó láwọn kan ti ṣe wàhálà àákàn wọbẹ̀ àákàn kórè ń tiwa. Ọ̀rọ̀ yẹn á bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ mẹ́mí àti ẹ̀ lára lónìí láti òní lọ lórúkọ Jésù. Àyàfọ́ba mímọ́ ló lè fọ̀nà wá o. Àyàfọ́ba mímọ́ ló lè fọ̀nà wá o láyé. Olúwa máa fọ̀nà mi àti ẹ̀ látòní lọ. Àní ṣí wàhálà mọ́ àní bóníṣẹ́ ṣe. A máa ìrọ̀rùn ní gbogbo tá a bá ń ṣe látòní lọ máa jẹ́ sí lórúkọ Jésù. Èmi àti àmọ̀ ọ̀ṣẹ́ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Á darí wa síbi tí ire wa gbé wa owó àṣelà ó máa gbọ́ wa wálé iṣẹ́ àṣelà ó máa gbọ́ wa wálé àní báwọn dààmú mọ́ láyé ayé máa rọ̀ èmi àti ẹ lọ́rùn látòní lọ lórúkọ Jésù àmín.